Africa Content TV. Kókó Zaria nígbà yẹn mo wá sọ pé ẹ ṣùgbọ́n ní ìdádúró mi ṣèrú ibè ta ló ní dàda òda owó bàbá bílí àsìngbẹ̀rẹ̀ ogun lẹ́yìn jú owó bàbá bílí dàda fi tiwọn tì mí owó bàbá bílí dàda tó ṣe dáadáa fàlejò tó ṣe fónílé aládùn egungun burúkú àfitá pólì lẹ́yìn ní bàbá ọba. Aláyídé ọmọ Akinsanya ọ̀gá wa. Aláyídé ọmọ Akinsanya ọ̀gá wa. Ikú dẹ́lẹ́tì. Wọ́n sì ní bàbá o pírẹ́sídẹ̀ntì of national progress gbogbo ní pátápátá. Ayídé 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 olórí oko Ayídé 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 Ayídé. Oya Musiliu yìí dá èèyàn tàtà ni. Ó ti rí jájẹ tètè bọ̀lì kan. Bàbá ẹ máa lówó lọ ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o. Ọlọ́run ló fún ẹ ògògò bàkọ́. Musiliu yìí dá èèyàn tàtà ni. Ó ti rí jájẹ tètè bọ̀lì kan. Ẹ̀yin ẹ máa lówó lọ ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o. Orí ẹ ló fún ẹ ògògò bàkọ́.